dùn nílé tiwa. Gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Ó jẹ́ ayọ̀ mi láti wà ní orí ètò yìí ní ẹ̀kan sí ní ọjọ́ òní. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ tí ó ń jáde lórí ètò yìí ní ìgbà gbogbo, àti èyí tí yóò tún fún wa ní oore ọ̀fẹ́ láti tún mú jáde ní àkókò yìí. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí wa, ẹ ṣé tí ẹ ń bá wa ká lọ lórí ètò yìí. Mo fẹ́ gbà yín nímọ̀ràn pé tí kò bá sí nǹkan tẹ́ lè kọ̀wé sí, ẹ tiraka láti lọ wá kan sí tòsí. Nǹkan kejì náà ni pé Bíbélì yín ẹ jẹ́ kó wà nítòsí yín. Ní orí ètò yìí, àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí béèrè ìbéèrè lọ́wọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ gbà. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà tí wọ́n bá sì béèrè àwọn ìbéèrè náà lọ́wọ́ mi, ó ní mo máa ń fẹ́ kó jẹ́ pé màá lè fi ìdáhùn gbangba sí ìbéèrè náà. Ìdáhùn gbangba yìí yóò jẹ́ ọ̀nà láti rí i dájú pé bóyá ẹnìkan ti ẹ̀ wà tí kò ní ìgboyà láti béèrè, tàbí bóyá kò ní oore ọ̀fẹ́ láti béèrè, bóyá torí pé wọ́n ti wà nínú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wọn ò béèrè, wọ́n lè béèrè irú béèrè bẹ́ẹ̀. Ní àkókò ìwé Jòhánù orí kìíní ni màá ti bẹ̀rẹ̀. Ìbéèrè tí arákùnrin náà bí mi, wọ́n tẹ̀ sí ohun ń tàn síta, ẹ ó gbọ́. Nígbà tẹ́ ẹ bá gbọ́ tán, èmi wá fi Bíbélì dáhùn ìbéèrè náà. Ní ti èmi mi ò ní ìdáhùn, ní ti èmi mi ò ní òye tó, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ó pé, òtítọ́ sì ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run náà ló lè ràn wá lọ́wọ́. Torí náà ni mo ṣe fẹ́ fi Bíbélì dáhùn ìbéèrè náà. Arákùnrin kan ní àìpẹ́ yìí ó bi mí, ta ni Jésù ṣe? Thank you, sir. Ẹ ṣé gan sir, Pastor. Please, ẹ jọ̀ọ́, tí mo kàn fẹ́ béèrè, who is Jesus Christ? Náà mo fẹ́ béèrè, sir. Thank you, sir. Wọ́n dáhùn rẹ̀ ní àwọn ọ̀nà mélòó kan. Yóò gbà ní àwọn ọ̀sẹ̀ díẹ̀ táwọn jọ máa wò ta ni Jésù ṣe. Ìwé Jòhánù orí kìíní ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Jòhánù kìíní orí kìíní, Jòhánù ìrere ti Jòhánù orí kìíní bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní títí dé ìkẹta. Wọ́n wá ka ẹsẹ̀ kejìlá, wọ́n sì ka ẹsẹ̀ kẹrìnlá. Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní wípé lí àtètèkọ́ṣe li ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì li ọ̀rọ̀ náà, òun náà ló wà lí àtètèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run, nípasẹ̀ rẹ̀ lé a ti dá ohun gbogbo, lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú tí a dá. Ẹsẹ̀ kejìlá ní ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn ló fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Ẹsẹ̀ kẹrìnlá wá dáhùn pé ọ̀rọ̀ náà sì di ara, òun sì ń bá wa gbé, wá sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo láti ọ̀dọ̀ bàbá wa. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ẹ ṣé Ọlọ́run bàbá wa fún àǹfààní yìí. Ẹ ṣé torí pé ẹ wà láàyè síbẹ̀.
ẹ ṣé torí pé ọ̀rọ̀ yín ó yè ó sì lágbára. Ẹ ṣé fún gbogbo tí ẹ ń fi ọ̀rọ̀ yín ṣe nínú ayé wa àti nínú àwọn iṣẹ́ ìránṣẹ́ wa. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yìí kí ó lè ran àwọn ènìyàn lọ́wọ́ lónìí, pé nígbà tí a bá fi parí ètò yìí kó lè jẹ́ orísun ìbùkún púpọ̀ sí wọn. Ẹ ṣé torí pé ẹ ó ṣe léyìí fún wa ní orúkọ Jésù Kristi ní a gba àdúrà. Àmín. Ta ni Jésù ṣe? Láàrin ìṣẹ́jú 15 sí 20 ìṣẹ́jú wọ́n dáhùn béèrè yìí ní ọ̀nà mi mẹ́ta pàtó lórí kókó ẹyọ kan péré. Ìdáhùn kìíní tí mo ní láti inú ọ̀rọ̀ Ọlọ́run òun náà ni pé Jésù Ọlọ́run ni. A lè pè ní Ọlọ́run nínú ara, a lè pè ní Ọlọ́run tó di ènìyàn. Ẹ wá bí mi pé Ọlọ́run mélòó ló wà? Mo gbàgbọ́ pẹ̀lú gbogbo ọkàn mi pé Ọlọ́run kan ló wà. Ọlọ́run kò pé méjì rí, Ọlọ́run kan ṣoṣo ló wà. Ẹni tó dá ayé àti ọ̀run, ẹni tí ó jẹ́ pé nípasẹ̀ rẹ̀ láti dá èmi àti yín, ó dé èmi àti yín ní àwòrán ara rẹ̀. Ọlọ́run kan ṣoṣo yìí ó mọ ohun gbogbo, ó lè ṣe ohun gbogbo. Ọlọ́run kan ṣoṣo yìí òun ló ní gbogbo agbára láyé àti lọ́run. Kò sóhun tí kò lè ṣe ní iṣẹ́ ìyanu. Ọlọ́run tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, òun yàtọ̀ sí pé mọ gbogbo, ó sì lè ṣe ohun gbogbo, ó wà ní ibi gbogbo ní ìgbà gbogbo. Ṣé rí, mo máa ń sọ fáwọn ènìyàn pé kò ṣeé ṣe kí èṣù kó wà nú yàrá kan kó tún wà nú yàrá kejì lójú kan náà. Ṣùgbọ́n tó bá yẹ pé aago 9 kọjá ìṣẹ́jú kan ní a wà ní àkókò yìí, Ọlọ́run wà ní inú yàrá, inú ibùsùn, ó wà lórílẹ̀-èdè yìí, ó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà, ó wà ní gbogbo orílẹ̀-èdè lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n èṣù kò lè wà lórílẹ̀-èdè gbogbo orílẹ̀-èdè lẹ́ẹ̀kan náà. Ó ń lọ ó ń bọ̀ ní tiẹ̀ ni. Ọlọ́run mélòó ló wà? Ọlọ́run kan ṣoṣo. Kí nìdí tí èmi fi gbàgbọ́ pé Jésù ó jẹ́ Ọlọ́run? Nǹkan àkọ́kọ́ ni pé ó ń dárí ẹ̀ṣẹ̀ jì ni. Ìwé Lúùkù orí 5, Lúùkù orí 5, Bíbélì sọ fún wa nínú ìwé Lúùkù orí 5 pé wọ́n gbé ọkùnrin kan wá bá Jésù ní ẹsẹ̀ 20. Nígbà tí ó sì rí ìgbàgbọ́ wọn, ó wí fún wọn pé ọkùnrin yìí a dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́. Bíbélì sọ pé Jésù wí fún wọn pé òun ṣe kí ni o? Òun dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì wọ́n. Àwọn akọ̀wé àti àwọn Farisí bẹ̀rẹ̀ sí ìgbèrò wípé ta ni eléyìí tí ń sọ̀rọ̀ òdì? Ta ni ó lè dárí ẹ̀ṣẹ̀ jì ni bí kò ṣe Ọlọ́run nìkan ṣoṣo? Ọlọ́run mélòó ló wà? Ọlọ́run kan. Kí ni Ọlọ́run lè ṣe? Ọlọ́run lè dáríjì ẹ̀ṣẹ̀ jì. Kí ni Jésù ṣe níyìí? Bíbélì sọ pé ó dárí ẹ̀ṣẹ̀ jì wọ́n ní ẹsẹ̀ jì ọkùnrin yẹn ní ẹsẹ̀ 24. Jésù wá ní ìgbẹ́kẹ̀yìn kí ó lè mọ̀ pé ọmọ ènìyàn lé agbára lé ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ni. Ó wí fún ẹlẹ́gbà náà pé mo wí fún ọ, dìde, gbé àkéte rẹ kí o sì lọ sí ilé rẹ. Ọkùnrin yẹn àrùn ẹgbà ló ní, kò lè dìde lójú kan. Nígbà tí Jésù rí, wọ́n fẹ́ kó gbé dìde ni. Lóòótọ́ ó padà gbé dìde, ṣùgbọ́n tọkùnrin yẹn nílò tó ga jùlọ òun ni ìdáríjì ẹ̀ṣẹ̀. Kí ni Jésù ṣe o? Ó dárí ẹ̀ṣẹ̀ jì. Kí ni ìdí tó fi lè dárí ẹ̀ṣẹ̀ jì ni? Nítorí pé òun ni Ọlọ́run ni. Ibi tá a kà yẹn mọ́ gbàgbé, Bíbélì sọ pé láti tètè kọ́ ṣe lọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ti ní ọ̀rọ̀ náà. Kí ni ó ṣe o? Òun gángan ó ṣe kí ni o? Ó dárí ẹ̀ṣẹ̀ jì ni. Nǹkan kejì tó fi díẹ̀ múlẹ̀ pé Jésù jẹ́ Ọlọ́run ni pé Jésù kò dẹ́ṣẹ̀ rí. Kọ́ríńtì kejì orí 5. Kọ́ríńtì kejì orí 5, Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ 21 pé nítorí tí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ rí kò ṣe é ṣì mọ ẹ̀ṣẹ̀ rí. Àlùfáà àjọ wọn a máa mẹ̀ṣẹ̀, wòlíì wọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n. Bíbélì jẹ́ sọ pé gbogbo ènìyàn ló ṣe àtìṣẹ̀, ṣùgbọ́n nìkan péré tí kò mọ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ rí. Bíbélì tẹ̀ tún ṣàlàyé fún wa ní ibìkan pé àdánwò ní gbogbo ọ̀nà, ó ní síbẹ̀ kò dá ẹ̀ṣẹ̀. Kí ni ìdí tí mo fi sọ̀rọ̀ yìí fún wa ni pé Jésù kì í ṣe ẹlẹ́ṣẹ̀.
ó ń dárí ẹ̀ṣẹ̀ jì ni ṣùgbọ́n òun fúnra rẹ̀ kò ṣe kí ni o kò dẹ́ṣẹ̀ rí. ẹni tí ó bá tiẹ̀ dárí ẹ̀ṣẹ̀ jì ni tí ó sọ pé mo dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí kò lẹ́ṣẹ̀ fúnra rẹ̀. níjọ́sí nígbà tí wọ́n mú obìnrin panṣágà yẹn wá sọ́dọ̀ Jésù, ó wí fún wọn pé ẹni tí ó bá dẹ́ṣẹ̀ nínú yín kó lẹ́kùn. Jésù nìkan ló lè lẹ̀kùn fún arábìnrin yẹn, ṣùgbọ́n Jésù ọ̀hún gan kò lẹ̀kùn fún, nítorí pé ó ń dárí ẹ̀ṣẹ̀ jì ni. a sì tún ti fìdí ẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé Jésù yìí kò ṣe kí ni o kò lẹ́ṣẹ̀, ta ni kò sì kì í lẹ́ṣẹ̀ bí kò ṣe Ọlọ́run. pásọ̀ rẹ, bàbá àjọ yín, àwọn ìyá àjọ, àwọn èèyàn ńláńlá ni, èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo ní ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n Jésù Olúwa kò ṣe kí ni o kò ní ẹ̀ṣẹ̀ kankan. ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ rí. kí ni ìdí tí mo fi gbà pé Jésù jẹ́ Ọlọ́run? nǹkan kẹta tí mo fẹ́ sọ fún wa ni pé Jésù nìkan ló gbà káwọn ènìyàn kí wọ́n tẹríba fóun tàbí kí wọ́n júbà òun. tẹ́ bá rántí nínú ìwé Matthew orí 4, nígbàtí a dán Jésù wò, gbàtà a dán Jésù wò, Sátánì ó wí fún pé ṣé orí gbogbo ayé yìí ní fún ọ tó bá lè ṣe kí ni o tó bá lè forí balẹ̀ fún mi. Jésù wá wí dá lóhùn pé Olúwa Ọlọ́run rẹ nìkan ni o gbọ́dọ̀ ṣe kí ni o ló gbọ́dọ̀ tẹrí balẹ̀ fún. nígbà tó sì sọ pé Olúwa Ọlọ́run rẹ nìkan ló gbọ́dọ̀ forí balẹ̀ fún, bó ló ṣe rí o, ó jẹ́ nǹkan tí ó ya èṣù lẹ́nu. ó tí Jésù ń tiraka láti sọ fún ni pé ní ẹsẹ̀ kẹwàá pé nígbà tí Jésù wí fún pé padà kúrò lẹ́yìn mi Sátánì, nítorí akọ̀wé rẹ̀ pé Olúwa Ọlọ́run rẹ ni kí ìwọ kí ó forí balẹ̀ fún, òun nìkan ṣoṣo ni kí ìwọ máa sìn. ṣé ẹ̀wọ̀n nǹkan tí Jésù ń sọ fún pé èmi nìkan ni ìwọ gbọ́dọ̀ sìn, kì í ṣe pé èmi ní í sìn ọ́. ṣé ẹ̀wọ̀n pé láti pẹ̀sẹ̀ ni èṣù ti fẹ́ ààyè Ọlọ́run tó lóun gbéjọba àwọn kọjá àti ìjọba Ọlọ́run. nínú ìwé Àìsáyà orí 14 gbogbo tó ti fẹ́ ṣe nìyẹn tá a fi lé sáyé. ó tún wá dán Ọlọ́run wò ní Ọlọ́run nínú ara, wàá forí balẹ̀ fún mi. Jésù ní rárá, àkọsílẹ̀ rẹ̀ ni pé ẹnìkan péré ni kó mọ forí balẹ̀ fún. ta ni o? Olú Ọlọ́run rẹ̀. ta wá ló forí balẹ̀ fún Jésù? ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Mátíù orí 2 ẹsẹ̀ 11, mo kàn fẹ́ ka ẹ̀wọ̀n ẹsẹ̀ bíi 3 sí 4 níbi tí wọ́n ti forí balẹ̀ fún Jésù ni. Mátíù orí 2 ẹsẹ̀ 11 wí pé nígbà tí wọ́n sì wọ ilé, wọ́n rí ọmọ ọwọ́ náà pẹ̀lú Màríà ìyá rẹ̀, wọ́n wólẹ̀, wọ́n sì forí balẹ̀ fún un. kí ni wọ́n ṣe o? wọ́n forí balẹ̀ fún. ta ni? torí pé Ọlọ́run ni. ta ni ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún? Ọlọ́run rẹ̀. nígbà tí wọ́n wọlé, kí ni wọ́n ṣe o? wọ́n forí balẹ̀ fún. orí 9 ìwé Mátíù yẹn ẹsẹ̀ 2, Mátíù orí 9 ẹsẹ̀ 2, Bíbélì wípé sì wò ó, atẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un, ó wípé Olúwa bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. kí ni ó ṣe fún Jésù? ó tẹríba, ó forí balẹ̀. níbi tó tún forí balẹ̀ yẹn, ìjẹ́ mọ̀ pé Jésù sọ pé wọ́n forí balẹ̀ fún mi o. ṣé ẹ mọ̀ ìdí tó fi gbà? torí pé òun ni Ọlọ́run. ta la gbọ́dọ̀ forí balẹ̀ fún? Ọlọ́run. ta ni Jésù? Ọlọ́run. ta ló tún forí balẹ̀ fún Jésù? Mátíù orí 15. kí ni ìdí tí mo fi gbà pé Jésù jẹ́ Ọlọ́run? mo ló ń dárí ẹ̀ṣẹ̀ jì ni. kí ni ìdí tí mo fi gbà pé Jésù jẹ́ Ọlọ́run? òun gangan kò ní ẹ̀ṣẹ̀. kí ni ìdí tí mo fi gbà pé Jésù jẹ́ Ọlọ́run? nítorí pé ó gba ìforíbalẹ̀ àwọn ènìyàn. ẹnìkan pé láti gbọ́dọ̀ foríbalẹ̀ fún ti ṣe Ọlọ́run. Mátíù orí 15, Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ 15 rẹ̀ pé nígbà náà ni ó wá, ó sì tẹríba fún un wípé Olúwa ràn mí lọ́wọ́. Jésù sọ pé má foríbalẹ̀ fún mi o. ó gbà, nítorí pé òun ni kí ni o? Ọlọ́run. Mátíù orí 9 ẹsẹ̀ 22,
lẹ́yìn eléyìí wọ́n mú kókó méjì kan sí wá fún wa láti fìdí ẹ̀ múlẹ̀ pé ta ni Jésù ṣe Ọlọ́run. bí ó sọ ní ẹsẹ̀ kejìdínlógún bí ó sì ń sọ nǹkan wọ̀nyí fún wọn kíyèsí ìjòyè kan tọ̀ wá ó sì tẹríba fún wípé ọmọbìnrin mi ń kú nísinsìnyí ṣùgbọ́n wá fi ọwọ́ rẹ̀ lé òun ó sì yè. kí ni Jésù ṣe? ó gbà kó tẹríba fún. àjòjì tẹríba fún, ìjòyè tẹríba fún, àwọn amòye kí ni wọ́n ṣe o? wọ́n tẹríba fún, torí pé nígbà tí wọ́n rí wọ́n mọ̀ pé òun ni Ọlọ́run. Kókó méjì péré tí mo fẹ́ fún wa. Ta ló pe Jésù ní Ọlọ́run nínú Bíbélì? ẹnìkí tí mo fẹ́ ká mọ̀ tó pe Jésù ní Ọlọ́run òun ni Elizabeth. Lúùkù orí kìíní ẹsẹ̀ 42. Lúùkù orí kìíní ẹsẹ̀ 42. Elizabeth pe Jésù ní Ọlọ́run. Bíbélì wí nínú ìwé Lúùkù orí kìíní ẹsẹ̀ 42 yẹn pé òun sì kélé òun rárá, ó sì pé alábùkún ni fún ìwọ nínú àwọn obìnrin, alábùkún ni fún sì ni fún ọmọ inú rẹ. Níbo sì li èyí ti wá bá mi tí ìyá olúwa mi ìbá fi tọ̀ mí wá? Òun gan mọ̀ pé ọmọ tí ń bẹ nínú yẹn nígbà tó kún fún ẹ̀mí mọ́, ó ké ní òun rárá, ẹ̀mí mọ́ ló sọ̀ láti inú rẹ̀ jáde wípé wò ó, Màríà tó wá bẹ̀ ọ́ wò yìí o, ìyá olúwa rẹ nù, ìyá olúwa rẹ ló tọ̀ wá. Ta ló pe Jésù ní Ọlọ́run? Ìwé Jòhánù orí 20. wọ́n fún wa léèyàn kan tàbí méjì sí. wọ́n pe àwọn ẹsẹ̀ Bíbélì kan tí màá ní kẹ́ lọ kà fúnra yín. bí sọ ní Jòhánù orí 20 ẹsẹ̀ 28 pé tó bá sì dáhùn ó sì wí pé fún un pé Olúwa mi àti Ọlọ́run mi. tó bá sì tó ti ṣiyèméjì tẹ́lẹ̀, nígbà tí Jésù fi ọwọ́ rẹ̀ hàn, tí Jésù fi ẹgbẹ́ rẹ̀ hàn, ó ní Olúwa mi àti kí ni o? Ọlọ́run mi. Àwọn tí wọ́n rí lójúkorojú pè ní Ọlọ́run wọn. Àwọn tí wọ́n jẹ́ amòye pè ní Ọlọ́run, torí ẹ̀ ni wọ́n ṣe forí balẹ̀ fún. Elizabeth nínú oyún rẹ̀ mọ̀ pé ìyá olúwa òun ló tọ̀ ń wá. Láti kó ṣẹlẹ̀ ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Kí ni ọ̀rọ̀ náà? Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Jòhánù orí 14 ẹsẹ̀ 8 wípé Fílípù sì wí fún un pé Olúwa, fi bàbá náà hàn wá, ó sì tó fún wa. Jésù wí fún un pé bí àkókò tí mo ti bá yín gbé ti pẹ́ tó yìí, ìwọ kò sì tí mọ̀ mí síbẹ̀, Fílípì. Ẹsẹ̀ 7 ló kọ́kọ́ ní ọ̀rọ̀ yìí lọ́wọ́ láti jẹ́ kẹ́ lóye ọ̀rọ̀ yìí wípé ó ní ìbá ti pé ẹ̀yin ti mọ̀ mí, ẹ̀yin ìbá ti mọ̀ bàbá mi pẹ̀lú. Láti ìsinsìnyí lọ ẹ̀yin mọ̀, ẹ sì ti rí i. Ó ní wọ́n ti ṣe kí ni o? Wọ́n ti rí bàbá. Fílípù wá ní fi bàbá hàn wá, ó sì ti tọ́ wa báhùn. Jésù wá wí fún lẹ́sẹ̀kẹsẹ̀ pé bí àkókò tí mo ti bá yín gbé ti pẹ́ tó yìí, ìwọ kò sì tí mọ̀ mí síbẹ̀. Jésù wí, ẹ ti mọ̀ bàbá, ẹ ti rí i. Ṣárí nínú Bíbélì gbogbo bí tí wọ́n bá ti pè ní tẹ́nìyàn bá ti pera rẹ̀ ní ọmọ Ọlọ́run, in tó fira rẹ̀ ké ní pé ó fi ara rẹ̀ dọ́gba sí Ọlọ́run. Ìgbà láti fi kọ́ṣọ́ lọ́rọ̀ ti wà tẹ́lẹ̀, ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ní kí ni o? Ọ̀rọ̀ náà. Jésù fúnra rẹ̀ ó pera ní Ọlọ́run. Bíbélì wá sọ fún wa nínú ìwé Àìsáyà orí 9 ẹsẹ̀ 6 pé a bí ọmọ kan fún wa, a fi ọmọ kan fún wa, ó ní ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, ó ní ẹ yóò sì máa pè ní ìyanu, olùdámọ̀ràn, ọmọ aládé àlàáfíà. Ó wá pè ní orúkọ kan, ó pè ní bàbá ayérayé. Ta ni bàbá ayérayé? Jésù Kristi ni bàbá ayérayé. Ta ni bàbá ayérayé? Ọlọ́run ni bàbá ayérayé. Ǹjẹ́ Jésù kéré sí Ọlọ́run bí? Rárá. Ta ni Jésù Olúwa? Ọlọ́run ni. Elizabeth pè bẹ́ẹ̀, Thomas pè bẹ́ẹ̀. Bíbélì nínú ìwé Jòhánù sọ pé Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ọlọ́run wá sọ pé ọ̀rọ̀ náà di ara, ó kún fún oore ọ̀fẹ́ àtòtítọ́. Ìwọ sì sọ pé Jésù èṣù Ọlọ́run. Ta wá ni?
ó ju wòlíì lọ, ó ju ìránṣẹ́ lọ, Ọlọ́run ni. Fílípù ní fi bàbá hàn wá, ó ní mo ti ń bọ̀ pẹ́ tó, ṣé pé ò mọ̀ mí? Àìsáyà pè ní bàbá ayérayé, ó tún pè ní Ọlọ́run alágbára. Ẹ lọ wòwe Àìsáyà orí kẹsàn-án yẹn ẹsẹ̀ kẹfà yẹn. Ó pè ní gbogbo wọn náà pè ní Ọlọ́run. Jésù fúnra rẹ̀ wá wí ọ̀rọ̀ kan tí mo fẹ́ kẹ́ ẹ rántí nínú ìwé ìfihàn. Ó ní èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti kíni o àti òpin. Tí Jésù kì bá ṣe Ọlọ́run, yóò wá pera rẹ̀ nípìlẹ̀ṣẹ̀ àtòpin bí? Ìgbọ́n torí pé ó jẹ́ Ọlọ́run, ta lọ Ọlọ́run rẹ? Tó o bá tí mọ Jésù lọ́lọ́run, ò tí mọ Jésù. Ìwé Jòhánù orí 10:30, ó lémi àti bàbá mi ọ̀kan ni wá. Àwọn ni ṣùgbọ́n ó wá sáyé. Kí ló wá ṣe láyé? Ó wá sáyé torí pé kò ṣeé ṣe fọ́lọ́run láti kú lórí ìtẹ́ lókè, ṣùgbọ́n kó lè tọ́ ikú wò fèmí àti ló ṣe wá sáyé. Ìwé Hébérù orí 2:9 ní àwa rí ẹni tí a dá rẹ̀lẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ, àní Jésù, ẹni tí a fi ògo àti ọlá dé lé adé nítorí ìjìyà ikú, kí ó lè tọ́ ikú wò fún olúkúlùkù ènìyàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Ikú oró táwa yẹ ká gbà kú, tí Jésù ò bá dé nìyàn, kò lè kú ikú yẹn fún wa, torí pé ó fẹ́ gba ikú wa kú ló ṣe di ènìyàn. Torí pé ó fẹ́ gba ikú wa kú lọ́lọ́run ló fi di ènìyàn. Mo máa béèrè kan lọ́wọ́ àwọn ènìyàn bí mo ṣe ń parí. Ẹ wò mí dáadáa. Ìjó ṣeé ṣe fọ́lọ́run láti máa rìn lórí ilẹ̀ alààyè kó sì tún wà lórí ìtẹ́ rẹ̀ lọ́run. Pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Bẹ́ẹ̀ ni. Tọ́lọ́run bá sì pera rẹ̀ sí gbàgbà sí ọ̀nà igba, èmi àti a ò ní agbára àti bí léèrè. Ta ni Jésù ṣe? Ọlọ́run ni, torí pé ó lè dárí ẹ̀ṣẹ̀ jì ni. Torí pé òun gangan kò ṣe kíni, kò ní ẹ̀ṣẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pè ní Ọlọ́run. A sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdí tó fi wá sáyé ni pé kó lè tọ́ ikú wò fún wa. Torí pé ikú yẹn kò fẹ́ ká wò kú ikú yẹn, ó fẹ́ ká wà òye ni ká lọ sí ìjọba ọ̀run. Ṣé wọ́n fẹ́ lọ ìjọba ọ̀run? Ó gba Jésù lólùgbàlà ni o. Ó mọ̀ra ẹlẹ́lẹ́ṣẹ̀. Ó mọ̀ pé torí rẹ̀ ló ṣe kú, la ṣe sín, ló ṣe jí dìde. Ó mọ̀ pé eré ẹ̀ṣẹ̀ rẹ̀ ikú ni. Ṣùgbọ́n tó bá ti gba Jésù, Jésù yóò gba ikú yẹn lọ́wọ́ rẹ̀, yóò fún ọ níyà ìnípẹ̀kun lọ́fẹ̀ẹ́. Bó ló ṣe gba Jésù? Bí ẹnikẹ́ni tó bá ṣáà ké pe orúkọ Olúwa là ó gbàlà. Ó ké pe ni o. Tó bá ti ké pe, ó di ọmọ Ọlọ́run nìyẹn. Fúnra rẹ̀ ké pe, tó bá ti ké pe tán, pè wá lórí aago lórí 07038085652. O nílò kí n gbàdúrà fún ọ kó tó ké pe Jésù sínú ọkàn rẹ. Tó bá ti pè tán, pè mí. Ìgbà náà mo fẹ́ gbàdúrà fún ọ pé káàbọ̀ sínú ẹbí Ọlọ́run. 07038085652. Wọ́n ti fi àwọn nọ́mbà yẹn sí ojú móhùnmáwòrán. 07087682122 tàbí 07055307492. Èyí tí mo pè ká yẹn òní WhatsApp wa. Ìwàláàyè Ọlọ́run yóò máa bá yín gbé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ẹ ṣé fún ọ̀rọ̀ yín Ọlọ́run. Ẹ ṣé fún òtítọ́ yìí. Ògo ni forúkọ mímọ́ yín. Ẹ jẹ́ ká tẹ̀lé òtítọ́ yìí. Jésù Olúwa wa. Àmín. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore
ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé.